Ìjọba adelé orílẹ̀-èdè Yorùbá. Gbogbo ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn. Àwọn Yorùbá ló bọ̀ nínú ìrò àti ọ̀dọ̀fin wọn o. Wọ́n á sọ wípé àìlè sọ̀rọ̀ báyìí òun náà ní bẹ̀rẹ̀ orí burúkú. Ẹ jẹ́ á dìde ká béèrè fún ẹ̀tọ́ wa. Ẹ jẹ́ á dìde ká gbé àwọn adelé wa wọlé nítorí pé ní gbígbé adelé wọlé òun gangan ní ìtura. Ìgbáyé gbádùn tó mọ́yán lórí ló máa bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Yorùbá. Ṣé bí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń ṣe wá yìí ṣóun ló tẹ́ wa lọ́rùn ni? Ẹ jẹ́ á ti bì kan wò lọ́jọ́ wọn àná. Wọ́n ń pariwo wípé ọmọ wọn ló lè ṣe, ọmọ wọn ló lè ṣe, lẹ́yìn tọ́mọ wọn débẹ̀ tán kọ́. Ìnira, ìpọ́njú àti ìpáyín kékeré ló máa mú bá orílẹ̀-èdè tiwọn tí kì í ṣe tiwa. Gbogbo ọmọ Yorùbá kí ni tó ń ṣe wá ná? Ẹ jẹ́ á tú jáde ká tú yáyá ká tú yàyà ká gbé àwọn adelé ilẹ̀ Yorùbá wọlé kí ìgbáyé gbádùn, ìjẹmùlá tó yanrantí, àjẹyó àti àjẹṣẹ́kù kó lè tú tẹrú tọmọ. Ẹ má jà gbàgbé wípé ọjọ́ ọ̀la wa ọwọ́ wa ló wà. Màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí aya Abíọ́lá mà ti ṣe wọ́n tó lè ṣe. Wọ́n ti gbé orílẹ̀-èdè Yorùbá débì kan, gbogbo wa la mọ̀ wípé declaration on November 20, 2022 ló dúró gbẹ̀ngbẹ̀ng. Kí ló wá ń ṣe ọmọ Yorùbá? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ti ẹ̀ gbọ́ náà. Nígbà tí ì ṣe pé bóyá ojú yín fọ́ tàbí tí yín di. Ṣé bẹ́yìn náà ń lọ sórílẹ̀-èdè bòmíì ẹ rí bí wọ́n ṣe ń ṣe ọmọ aládé. Ẹ̀yin náà ń lọ sórílẹ̀-èdè bòmíì ẹ rí bí wọ́n ṣe ń ṣe ọmọ oyè. Ẹ rí bí wọ́n ṣe ń lo gbogbo ọmọ Yorùbá nílùú ọmọ ẹrú káàkiri. Àwa la fẹ́ dá dúró ẹ tún wá ń takò. Yorùbá náà lọ̀tá Yorùbá. Orílẹ̀-èdè tá a ti kúrò àwọn máa ti káwọ́ sókè wípé àwọn gbà wípé orílẹ̀-èdè Yorùbá ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Kí ló wá ń ṣọmọ Yorùbá tá a tún takora wa? Ègún ò jà wá mọ́ o. Ẹ̀mí ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ìlara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń ló kúnnú àwọn kan. Ẹ ti ẹ̀ gbọ́ ná, ṣé dandan ni kẹ́ ẹ jalè ni? Ṣé dandan ni kẹ́ ẹ kówó jẹ ni? Ṣé dandan ni kẹ́ ẹ mú èèyàn lẹ́rú ni? Ẹ̀yin wàá rántí wípé tí Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí a ti ṣe gbòmìnira, ẹ mọ̀ wípé ìgbáyé gbádùn tó máa tó yín lọ́wọ́ ojú tèyí tẹ́ ẹ ti ń bá bọ̀ lọ ni. Kí ló dé tẹ́ ẹ ṣe jẹ́ ká gbárùkù ti òmìnira Yorùbá 2022? Kíjọba adelé wa ó bẹ̀rẹ̀ ní pẹrẹu. Kí tọmọdé tàgbà tonílé tàlejò kí wọ́n máa jẹ̀gbádùn òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ilé ìwòsàn ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́, omi tó mọ́ gara, owó tó yanrantí fún gbogbo àwọn òṣìṣẹ́ níbi tí ò ti ní sí ìpáyín kékeré. Adelé ní kẹ́ jẹ́ ká gbé wọlé o. Ìtura ó lè dé bá tẹrú tọmọ ni. Ẹni tó ṣe agbátẹrù ọ̀rọ̀ yìí òun náà ni Jáwọ́nláyà gbogbo ilẹ̀ Yorùbá. Kìnìún dúdú ìyẹn ni Black Lion. Tá a bá ń sọ nípa aṣíwájú rere Black Lion là ń ké sí o. Tó mo dé bí mo dúró ná, ó tún dìgbà mìíràn.